أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس 12 التي ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى، بتي آتي تسواجلون بإذن الله عز وجل. هنا أركان الصيام. أركان الصيام àwọn orígun ààwẹ̀، àwọn orígun as-siyam. àfáàní lis-siyami ruknun wahidun, lis-siyami ruknun wahid. ààwẹ̀ ní orígun kan náà lóní, pílà ọyọ̀ kan iná ni as-siyam náà lóní. sọ eléyìí lórí pé àfáà ti sọ pé àníyà nínú àwọn ṣurutu iná ló wà. wọ́n sọ pé àníyà, àníyàn ní nínú àwọn májẹ̀mú ààwẹ̀ iná ló wà. sòtúrẹ́ ni wọ́n sọ pé rúkúnù ọ̀kan iná ni ààwẹ̀ ni. sọ ilá lọ́dọ̀ àwọn olùmọ̀mí, àwọn sọ pé rúkúnù méjì iná ni ààwẹ̀ ni. alákọ̀ọ́kọ́ ni àníyà, sọ lẹ́yìn náà wà ní eléyìí tí afáfẹ́ mẹ́ṣán yìí. afáàní lis-siyami rúkúnun wahidun. sọ ààwẹ̀ ní rúkúnù ọ̀kan lóní, orígun ọ̀kan lóní, pílà ọ̀kan náà ni ó ní. wàhúwà òun náà ni al-imsaku عن المفطرات من طلوع الفجر إلى غروب الشمس. kíkáraró kúrò níbi àwọn kan tó máa ń jáwẹ̀, tó máa ń báwẹ̀ jẹ́ láti ìgbà tí alfajari bá ti yọ títí di àsìkò tí oòrùn fi wọ̀. wọ́n ní qala Allahu ta'ala rẹ̀ ga sọ pé وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. الله ni ẹ máa jẹ máa mu títí tí al-khaytul abyad, ìyẹn pé mímọ́lẹ̀ ojúmọmọ tí ó fi dé. so tí ìmọ́lẹ̀ ojúmọmọ fi dé min al-khaytul aswad, so tí ìmọ́lẹ̀ dúdú, ìmọ́lẹ̀ òru, so tẹ́ fi lè ṣe yàtọ̀ láàrin ìmọ́lẹ̀ òru àti òkùnkùn òru àti ìmọ́lẹ̀ ojúmọmọ ní alfajari. so lẹ́yìn náà thumma atimmu siyama ila al-layl. lẹ́yìn náà tẹ́ bá wá ti káraró lẹ́yìn gbà tí ẹ ti rí al-khaytul abyad, ẹ sì dáàmà yàtọ̀ sí al-khaytul aswad, so kẹwàá complete àwẹ̀yìn ila al-layl tí tó fi di alẹ́, yẹn ni pé ila ghurubi shams, títí tí oòrùn fi wọ̀. lẹ́yìn náà fáwa ní walmuradu bilkhaytil abyad, tí wọ́n gbà lérò pẹ̀lú alkhaytul abyad níbi walkhaytul aswad àti alkhaytul aswad, tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni bayadun nahar wa sawadul layl, fífunfun ọ̀sán bákan náà di dúdú òru. wa hadha yahsulu bitulu'il fajri, sílẹ̀ ìsìn ni yóò ṣẹlẹ̀ pẹ̀lú kí alfajari yóò yọ. alfajari bá ti yọ iná láàrin pé nǹkan máa mọ́lẹ̀, tó túmọ̀ sí pé kí ni alẹ́ ti tán, òru ti tán.
أفاني وفي الصحيحين لأنه صحيح البخاري صحيح مسلم من حديث عبد الله من حديث ابن عمر رضي الله عنهما لأنه حديث عبد الله بن عمر ينا الله كما بهم مجيج عن النبي صلى الله عليه وسلم أنه قال هو على ترى النبي صلى الله عليه وسلم في دير جو صيبين إن بلالا يؤذن بالليل إن بلالا يؤذن بليل فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم. النبي صلى الله عليه وسلم sọ pé ẹ máa jẹ ẹ máa mu títí tí ó ní pé dájúdájú Bilal a máa pèrun lóru yẹn pé ìrun alákọ̀ọ́kọ́ òru iná ní Bilal lòun máa ń pè. fakulu washrabu ẹ máa jẹ ẹ máa mu tí wọ́n bá pèrun alákọ̀ọ́kọ́ ẹ lè máa jẹun ẹ lè máa mu mi. àsìkò yìí àsìkò tí èèyàn lè máa jẹ nǹkan yín náà ni kì í ṣe àsìkò tí èèyàn wà kararó pé àwẹ̀ ti tán tàbí àwẹ̀ ti bẹ̀rẹ̀. so ẹ máa jẹ ẹ máa mu hatta yu'adhdhina ibnu ummi maktum ẹ máa jẹ ẹ máa mu títí tí ibnu ummi maktum tí tó ń fi pẹ̀rùn tiẹ̀. ibnu ummi maktum òun ni abdullahi ibnu ummi maktum. so eléyìí tí ó máa ń pẹ̀rùn ẹlẹ́ẹ̀kejì. so ẹ máa jẹ ẹ máa mu títí tí abdullahi ibnu ummi maktum tí yóò fi pẹ̀rùn. afáàní wa ma'na hadha alhadith ìtumọ̀ hadith ni pé anna bilalan radiyallahu anhu kana yu'adhdhinu qabla tulu'i al-fajr. ó ní pé Bilal radiyallahu anhu a máa pẹ̀rùn síwájú kí oòrùn tó yọ síwájú kí alfajari tó yọ rádà li'iqadhi an-na'imina li salati al-qiyam wa tanawuli as-sahur. so láti jẹ́ pé yóò jẹ́ àwọn tí wọ́n bá ń sùn fún kíkí oòrùn òru kíkí qiyamul layl tí yan náfìlà lóru bákan náà láti jẹ sàárì. so ìrun ilé wọn máa fi ń jí àwọn èèyàn máa fi ń ta àwọn èèyàn jí láti kírun láti yan náfìlà lóru bákan náà láti jẹ sàárì. thumma idha dakhala waqtul fajri. so lẹ́yìn náà tí àsìkò alfajari bá wá ti wọlé adhana ibnu ummi maktum radiyallahu anhu. so lẹ́yìn ìgbà yẹn wá ní ibnu ummi maktum gbà yẹn ni wọ́n pèrún tiẹ̀ inda dukhuli waqti alfajri tí àsìkò alfajari bá ti wọlé tásìkò sọ̀látù alfajr tó bá ti wọlé ìrun àsùbá. فإذا سمع الناس أذان ابن أم مكتوم رضي الله عنه فمعنى ذلك أن وقت الفجر قد دخل. táwọn èèyàn bá ti gbọ́ àdánù ti ibn ummi maktum so ìtumọ̀ rẹ̀ ní pé kí ni àsìkò alfajari ó ti wọlé nìyẹn àsìkò ìrun àsùbá ti wọlé nìyẹn. wa yahrumu waqtuha al-aklu wash-shurbu. so ní àsìkò yìí wá ní jíjẹun mímu mi ó wá ti ṣe kí ni ó ti dèwọ̀ fún ẹni tó bá fẹ́ gbààwẹ̀. fa idha gharabati ash-shamsu faqad intaha waqtu as-siyam. tí oòrùn bá wá ti wọ̀ ní àsìkò ààwẹ̀ ti tán nìyẹn àsìkò ààwẹ̀ ó ti tán tóòrùn bá ti wọ̀. qala ta'ala Allahu ta'ala rẹ̀ sọ pé thumma atimmu as-siyama ila al-layl lẹ́yìn náà wá complete ààwẹ̀ yín títí tí ó fi di alẹ́. قال النووي رحمه الله في المجموع. الإمام النووي رحمه الله تعالى وصن المجموع في شرح المهذب يعني وينقضي الصوم ويتم بغروب الشمس بإجماع المسلمين. يعني أو ما قري أو ما تن يوم complete pẹ̀lú wíwọ̀ oòrùn bí ijma'il muslimin pẹ̀lú àpẹnupọ̀ àwọn mùsùlùmí. so ijma' iná ní eléyìí ẹnu àwọn olùmọ́kò lórí nǹkan yìí wípé tí oòrùn bá fi lè wọ̀ so àsìkò àwẹ̀ ó ti ṣe kíni ó ti parí ní ọjọ́ yẹn. so lẹ́yìn náà rí ẹlẹ́kẹta tí a fa mọ́ ní pé wa fi sahihayni من حديث عمر رضي الله عنه إنه صحيحان إنه حديث عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال أترى النبي صلى الله عليه وسلم يسأيك
إذا أقبل الليل وأدبر النهار وغابت الشمس فقد أفطر الصائم. النبي صلى الله عليه وسلم sọ pé إذا أقبل الليل tí òru bá ti wọlé tóru bá ti wọlé وأدبر النهار tí ọ̀sán bá ti lọ ọ̀sán tiẹ̀ òun pẹ̀yìn dà òru ó wọlé wá وغابت الشمس tí oòrùn sì wọ̀ faqad aftara as-saimu yẹni pé àsìkò tí aláwẹ̀ ó tunu ó ti tó yẹni pé halla waqtu al-fitr so àsìkò tí èèyàn ó tunu ó ti ṣe kíni ó ti wọlé nìyẹn so anabi sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún wa gbà wo ni a kararó kúrò níbi àwọn nǹkan tó máa ń báwẹ̀ jẹ́ bákan náà gbà wo ni a tunu. سلينا إريلكني أفاني وفي الصحيحين إنه الصحيحان من حديث عبد الله بن أبي أوفى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إذا غابت الشمس منها هنا وجاء الليل منها هنا فقد أفطر الصائم. So النبي صلى الله عليه وسلم سألنا حديث عبد الله ابن أبي أوفى يقول إذا غابت الشمس من هنا tí oòrùn tó bá ti wọ̀ níbi tó ti máa ń wọ̀ وجاء الليل من هنا tí òru bá ti wọlé láti bí nípe láti ibi tó náà ti máa ń wọlé tó ti máa ń yọ tí òṣùpá tí ó ti jáde wọ́n ní فقد أفطر الصائم àsìkò tí aláwẹ̀ ó tunu ó ti tó nìyẹn o àsìkò tí aláwẹ̀ ó tunu ó ti tó iná nìyẹn afáwa ni wàháhúná mas'ala kan wá lélẹ̀ mas'ala kan alámọ̀dé kan wá ń bí tí pé táwọn náà bá gbọ́ àmọ̀kẹ́ tí à ń bùkátà sí náà wàhíyà mas'ala náà alámọ̀dé náà ní pé kí hukmu tanawuli sahuri athna al-adhan ìdájọ́ mímáa jẹ sàárì lásìkò tó bá ń pèrún lọ́wọ́ a rí pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń kó sí náà tó yìí jẹ́ pé ara àwọn tí wọ́n sọ pé èèyàn lè máa jẹ́ lọ pé kí n gbà tí wọ́n bá sì pé as-salatu àbí hayya ala al-falah tàbí as-salatu khayru minan nawm naam wọ́n tí wọ́n bá sì pé as-salatu khayru minan nawmi èèyàn lè máa jẹ́ lọ tí wọ́n bá sì pé as-salatu báyìí ìyẹn as-salatu khayru minan nawm kí yẹn kararú so wá sí ara àwọn tí wọ́n sọ pé wọ́n bá ti bẹ̀rẹ̀ sí máa pinnu báyìí ti tán nìyẹn so afawani qala shaykhu محمد بن صالح العثيمين الشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى وصى بشوانين مجموع فتاوى وكين الحد الفاصل الذي يمنع الصائم من الأكل والشرب هو طلوع الفجر الحد الفاصل الذي يمنع الصائم من الأكل والشرب من طلوع الفجر من الأكل والشرب هو طلوع الفجر يعني pé ààlà ààlà ilé tí máa ń mú aláwẹ̀ tí máa ń kọjá aláwẹ̀ kúrò níbi jíjẹun àti mímu omi òun náà ni kí alfajari yọ wọ́n ní pé lẹ́yìn náà wá sọ pé فالعبرة بطلوع الفجر انت فهو انت بكاتا سنبكين شيء الفجر تيو فإذا كان المؤذن ثقة تي المؤذن تبجى ثقة تبجى يعني تي أفوكتا tó sì máa ń pèrún lásìkò tó mọ àsìkò oorun tí èpè bóyá ní tí èpè nǹkan ó dàrú mọ́ lọ́wọ́ ويقول tó sì máa ń sọ pé إنه لا يؤذن حتى يطلع الفجر tó máa ń sọ pé òun ò kí ń pèrún àyàfi tí alfajari bá ti yọ فإنه إذا أذن وجب الإمساك بمجرد سماع أذانه bá fi lè pèrún àjẹ́ kó ti jọ́ràn èèyàn kí èèyàn kararó pẹ̀lú pókà pèrún lásán yẹn ó sì dọ̀ràn èèyàn fún èèyàn láti kararó وأما إذا كان المؤذن يؤذن على التحري ṣùgbọ́n tó yẹ pé mu'adhin a máa pèrún lẹ́ni tí pé yóò kà máa wò pé bóyá àsìkò ti tó lásìkò yìí
so wà lọ pẹ̀rún pé kò ṣọ́ gan pé àsìkò ti tó, ó kàn ó try ó gbìyànjú ni pé bóyá àsìkò ti wọlé. fa innal ahwata lil insan an yumsika inda sama'i adhanil mu'adhdhin, pẹ̀lú tó fi ń dájú tó fi ń súnmọ́ ìkóyawọ́. So al-ihtiyat, ìkó àkóyawọ́ níbí òun ni pé kíni tó fi ń da fún èèyàn ni pé kéèyàn káraró, kéèyàn má jẹun mọ́ nígbà tí wọ́n bá ti gbọ́ adhanu al-mu'adhdhin tí bàbá aládàáni bá ti pèrún, tó kéèyàn yà káraró, kéèyàn káraró. Intaha kalamuhu mulakhasa. So wọ́n ní pé ọ̀rọ̀ àfáà ibi tó parí sí eléyìí lẹ́ni tí wọ́n ṣe sọ́mùrì ẹ̀ gan, ìṣe gbogbo ọ̀rọ̀ wọn náà eléyìí, ìṣe gbogbo ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin ní ààyè yìí náà ni, ṣùgbọ́n àfáà ṣe sọ́mùrì ẹ̀, wọ́n mú ibi tí à ń bùkátà sí, wọ́n mú wá lásán. wọ́n ní thumma qala rahimahullah. So lẹ́yìn náà wá ní Sheikh Ibn Uthaymin wá tún sọ wípé kí Allah subhanahu wa ta'ala bá kẹwọn pé wa innani unabbihu huna ala mas'alatin yaf'aluha ba'dul mu'adhdhinin. wọ́n ní pé mò ń pe àkíyèsí níbi lórí àlámọ̀rí kan tẹ́ pé apá kan náà àwọn al-mu'adhdhinun wọ́n máa ṣe kíni, wọ́n máa ṣe wàhíyà. òun náà ni pé kíni annahum yu'adhdhinuna qabla al-fajri bi 5 daqa'iqa. òun náà ni pé wọ́n máa pèrún before al-fajr, so fún 5 minutes lápẹjù, wọ́n máa pèrún ní 5 minutes before àsìkò al-fajri aw 4 daqa'iq tàbí 4 minutes. زعما منهم أن هذا من باب الاحتياط للصوم. سلنتي أنكلم بيا إلي أفين كاكو ياوا ين كاكو ياوا إناني يعني بيا كما لو جاي بي أسيكو تيو شيء مساك أتيتو تاما. so àbí kéèyàn ti túnú, àbí kéèyàn ti káraró before kásìkò alfajari tó ṣe kí n kó tó yọ. nàmì túmọ̀ al-ihtiyat níbi táwọn ń ṣe iná ilé pé ó jẹ́ pé aláwẹ̀ yóò ti káraró before kí alfajari tó yọ gangan, so that kò ní jẹun mọ́, so that alfajari ò ní yọba lásìkò tí ó ń jẹun lọ́wọ́. afáwa ní wa hadha ihtiyatun nasifuhu bi annahu tanattu'un. ihtiyat yìí, ìkọ́ àkóyawọ eléyìí, àwọn ròyìn rẹ̀, a máa ròyìn rẹ̀ pẹ̀lú pé àṣejù iná وليس احتياطا شرعيا، يشي أكويا وطبا اسم. وقد قال النبي صلى الله عليه وسلم، النبي صلى الله عليه وسلم سيبين هلك المتنطعون، أو لا شجني وتبعنه، وهو احتياط غير صحيح. احتياطك إكواكو يا وكانتي ولا لا في عينان، لأنهم من احتاطوا للصوم أساءوا في الصلاة. nítorí pé tí wọ́n bá fi lè kọ́ àkóyawọ́ fún àwẹ̀ báyẹn, tí wọ́n ní pé ẹ jẹ́ ká mẹ́nu ró before kí alfajari ó tó yọ, àbí tí mu'adhdhin bá sọ pé kóun pèrún before kí alfajari tó yọ, so that ìgbà tí alfajari ó bá fi yọ kò ní bá wọn lẹ́nu àwẹ̀. asa'u lis-salah, wọ́n á ṣe àyíṣe asa'u fi-s-salah. so wọ́n á ṣe kíni, wọ́n á ṣe àìdá níbi as-salah. so wọ́n á kírun ní àsìkò tí ó kì í ṣe àsìkò rẹ̀, pẹ̀lú tí wọ́n bá fi lè gbọ́ ìrun, tí wọ́n gbọ́ adhan, so táwọn èèyàn dẹ́ jẹ́ pé àsìkò tí òǹkàlùkù ti lẹ iná ilé, àwọn yóò pé ẹ jẹ́ ká tètè kírun ká lọ sùn. ó lè jẹ́ pé àsìkò tí alfajari tó bá ẹ̀ṣẹ̀ ń yọ, tí ẹ kí wọ́n ẹ̀ṣẹ̀ pèrún, iná làwọn máa ṣe ìpamọ́. bákan náà kí la fẹ́ ṣe pẹ̀lú àwọn obìnrin tó pé ilé làwọn ti kírun, èyí tó bá ti gbọ́ adhan tán báyìí bí lẹ́yìn ìṣẹ́jú méjì, wọ́n bùkátà láti kírun, láti lọ ṣe àwọn nǹkan míì lẹ́yìn ìgbà náà. tárí pé eléyìí ihtiyat yìí, ìkọ́ àkóyawọ́ yìí, yóò mú àwọn èèyàn máa ṣe ìjọsìn lásìkò tí ó kì í ṣe àsìkò rẹ̀, afáàní fa inna kathiran minan nas, nítorí pé dájú ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn idha sami'a al-mu'adhdhin, tó bá ti gbọ́ tí mu'adhdhin ti pèrún, qama fa salla al-fajra, yóò dìde yóò kírun al-fajrin. hina idhin yakunu hadha alladhi qama ala sama'i
أذان المؤذن الذي أذن قبل صلاة الفجر يكون قد صلى الصلاة قبل وقتها. so tó bá rí bẹ́ẹ̀ yóò á jẹ́ pé ẹni tó dìde nígbà tó gbọ́ ìrun pípè tí bàbá tí ń pèrun tó pè yìí, so ẹni tó dìde tó lọ kírun lásìkò yìí yóò jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti kírun síwájú àsìkò rẹ̀. As-salatu qabla waqtiha la tasih. Ìrun sì ní kíkírun before àsìkò rẹ̀ kò lálàáfíà. ìrun ní lálàáfíà before àsìkò rẹ̀. Fi hadha al-fajri wa fi hadha isa'atun lil musallin. So eléyìí sì ní ìmáa ṣe aburú ìmáa ṣe àìdá sí àwọn tí wọ́n ń kírun iná ni, àwọn mùsùlùmí, ìmáa ṣe aburú sí wọn iná ni. Thumma inna fihi aidan isa'atan ila as-sa'imin. So lẹ́yìn náà ìṣàbúrú sí àwọn aláwẹ̀ náà ó ti wà níbi irú ihtiyatu yìí, irú ṣe sí eléyìí. lọ́nà wo ó ní li annahu yamna'u man arada as-siyama min tanawul al-akli wash-shurb. So òun ni pé nǹkan yìí yóò kọ́ díẹ̀ tó bá fẹ́ gbààwẹ̀ kúrò níbi jíjẹun àti mímu mi ma'a ibahati llahi lahu dhalik. tó ń ti pé Allah subhanahu wa ta'ala ṣe nǹkan yìí lẹ́tọ̀ fún rẹ̀ níbẹ̀ lásìkò yìí. ṣùgbọ́n al-mu'adhdhin tó lọ pẹ̀rún bí fásìkò rẹ̀ fún 5 minutes 4 minutes, so pẹ̀lú ìṣesí tiẹ̀ yìí ó ti ṣe àìdá sí irú àwọn yẹn báyìí, kò ń jẹ́ kí wọ́n lè jẹun dáadáa mọ́. ó lè jẹ́ pé ẹlòmíì 10 minutes before al-fajr ló bẹ̀rẹ̀ sí máa jẹun, ẹlòmíì 15 minutes, so wá jẹun fún 5 minutes ìwọ sáré pẹ̀rún. so a rí pé eléyìí ìmáa ṣe àìdá sí irú àwọn yẹn báyìí, ìmáa ṣe àìdá sí aláwẹ̀ náà ní nǹkan yìí. wọ́n ní fayakunu janiban ala as-sa'imin, fayakunu janiyan ala as-sa'imin. so yóò wá jẹ́ aláìdá alágbẹ̀rùgbọ̀nrí so lórí àwọn aláwẹ̀, yóò jẹ́ tó ṣàìdá tó wọ̀ dáná sí àwọn aláwẹ̀. haythu mana'ahum ma ahalla Allahu lahum, látara pé ó kọ́ dí wọn, ó kọ̀ fún wọn láti ṣe ohun tí Allah subhanahu wa ta'ala tó ṣe lẹ́tọ̀ fún wọn. wa ala al-musallin, yóò tún jẹ́ janiyan ala al-musallin, yóò jẹ́ aláṣejù aláìdá lórí àwọn aláwẹ̀, lórí àwọn tí wọ́n kírun. haythu sallaw qabla dukhul al-waqt, so látara pé àwọn kírun before kí àsìkò ìrun tó wọlé. wa dhalika mubtilun li salatihim, so eléyìí sì ní nǹkan tí ó ba sọ̀láàtì wọn jẹ́ iná ni, nǹkan tí ó ba sọ̀láàtì wọn jẹ́ iná ni eléyìí. àfáwa ni fa'ala al-mu'adhdhin an yattaqiya Allah azza wa jalla. ó jẹ́ ọ̀ranyàn lórí al-mu'adhdhin, ẹni tó bá fẹ́ máa pẹ̀rún fún àwọn mùsùlùmí, ó lọ páyà Allahu tí ọlá rẹ̀ ga. wa an yamshiya fi taharrihi lis-sawabi ala ma dalla alayhi al-kitabu was-sunnah wallahu al-muwaffiq. so kíra níbẹ̀ sì ni tó bá fẹ́ máa taharra, tó bá fẹ́ máa wò pé mo fẹ́ fojúsùn kan, mo fẹ́ máa ṣe àfojúsùn, so kó máa rìn lórí tí al-Qur'an àti sunnah tó tọ́ka sí. so ọlọ́run bá sì ni ẹni tí ó máa ń fi ẹ̀dá wọ́n fi wọ́n ṣe kòǹgẹ́rì. سلينا فواني وقال الشيخ ابن باز كما في مجموع فتاواه. الشيخ ابن باز رحمه الله تعالى، وأنا سأجيب عن مجموع الفتاوى نقول إذا كان لا يعلم حال المؤذن. so tó bá yẹ pé aláwẹ̀ ní kò mọ condition al-mu'adhdhin àti ẹ̀mọ̀ gan àsìkò wo ni mu'adhdhin yìí máa ń pèrún. àmọ́ akànbára aládùúgbò kan náà tẹ́ pé àmọ́ ta ni máa ń pèrún, a sì mọ bá a ṣe lè dọ́dọ̀ rẹ̀ táti ẹ̀bí pé bó ni ìrun pípé yín fún alfajari níbí. so hal adhana qabla alfajri aw ba'da alfajr. so àmọ́ ṣé before ká alfajari tó yọ ló máa ń pèrún ni àbí lẹ́yìn ìgbà tá alfajari bá tó yọ iná ló máa ń pèrún. wọ́n ní fa inna al-awla wal-ahwat lahu an yumsika idha sami'a al-adhan. wọ́n lè tó fi ń lọ́lá jù ó sì fi ń jẹ́ ìkọ́kọ̀yàwó jù, so tó fi ń súnmọ́ eléyìí tó ṣe déédéé jù ní pé kí ni kéèyàn káraró kéèyàn bá ti gbọ́ adhan, kéèyàn káraró kéèyàn bá ti gbọ́ adhan. wọ́n ní thumma qal, lẹ́yìn náà fáwa ni Sheikh Ibn Baz rahimahullahu ta'ala wọ́n ní pé ma'lumun tó jẹ́ mímọ̀ ni anna man kana dakhila al-mudun allati fiha al-anwar al-kahraba'iyya. wọ́n ní pé ẹni tó bá wà nínú cities tó yẹ pé àwọn iná electric lights ó wà níbẹ̀, la yastati'u an ya'lama tulu'a al-fajri bi'aynihi.
waqta tulu'il fajr. irú ẹni bẹ́ẹ̀ kò ní àǹfààní, kò ní agbára láti mọ̀ pé alfajari ti yọ ní àsìkò tí alfajari bá máa ń yọ. walakin ṣùgbọ́n alayhi an yahtata bil'amali بالأذان والتقويمات التي تحدد طلوع الفجر بالساعة والدقيقة. ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ ó ń bùkátà láti tẹ̀lé bákan náà láti máa ṣiṣẹ́ pẹ̀lú ìrun tí wọ́n bá ń pè ládùúgbò èèyàn. bákan náà àti àwọn at-taqwimat, àwọn nǹkan tó pé àwọn ìjọba ti gbé jáde lápèjúwe, àbí aago tó pé ó tiẹ̀ ń bá ojú ọjọ́ ṣiṣẹ́, tó pé ó máa ń sọ fún wa pé àsìkò báyìí iná ní alfajari lónìí, àsìkò báyìí iná ní alfajari lọ́la. bí ẹ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn nǹkan eléyìí. wọ́n ní amalan bi qawli nabiyyi sallallahu alayhi wa sallam, lẹ́ni tó ń fi ọ̀rọ̀ nabi sallallahu alayhi wa sallam ṣiṣẹ́, eléyìí tó sọ pé da' ma yaribuk ila ma la yaribuk, gbé tí o bá ń ṣe èméjì lórí ẹ̀ gbé jù sílẹ̀ lọ síbi nǹkan tí o ò ṣe èméjì lórí ẹ̀. wa qawlihi, àti ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam tó sọ pé man ittaqa shubuhat faqad istabra'a li dinihi wa 'irdihi, ẹnikẹ́ni tí ó bá páyà ashubuhat, tí ó bá ṣọ́ra ẹ̀ kúrò níbi àwọn ìrújú tó jìnnà sí rẹ̀, níbẹ̀ nǹkan faqad istabra'a li dinihi wa 'irdihi, rẹ̀ níbẹ̀ ti dáàbò bo ẹ̀sìn rẹ̀ àti ìjọmọlúàbí rẹ̀. bí eléyìí bó ṣe rí náà ní eléyìí láti pé arkanu as-siyam, eléyìí tá a fa ṣàlàyé rukunu as-siyam tá a fa ṣàlàyé fún wọn náà ní pé kí ni al-imsak, bákan náà al-iftar, al-imsaku fi waqtihi wal-iftaru fi waqtihi. kíkára rókòrò níbi máa jẹun ní àsìkò rẹ̀, òun náà ni tí alfajari bá ti yọ tàbí tí wọ́n bá tiẹ̀ ti pèrún, tó yẹ pé ìrun tó jáde láti ọ̀dọ̀ làdáni tí a mọ̀ pé ó máa ń pèrún ní àsìkò ni, tàbí lè tẹ́ pé àti ẹ̀ mọ̀ àsìkò tó máa ń pèrún rárá, àmọ́ ṣé ó máa ń pè lásìkò tí alfajari máa ń yọ ni, àbí ké pé ní àbí máa ń pè lẹ́yìn rẹ̀, sọ àmọ́. eléyìí tó fi ń dájú ni pé kí n ṣiṣẹ́ pẹ̀lú ìrun tó bá pè, kí n ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. bákan náà táwọn aago bá wà, eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ sí mọ́sálásí wípé àsìkò báyìí náà ni, tó jẹ́ pé iná ni mu'adhdhin náà ń tẹ̀lé, eléyìí tó fi ń dájú pé kí ẹ máa tẹ̀lé. ṣùgbọ́n mu'adhdhin tó ń bá wa ń fọ́lá fàǹkà yìí, tó ń pè before àsìkò tí aago yẹn tí ó sọ pé àsìkò báyìí, tí ó sì lẹ́rìí kankan lórí rẹ̀ ju pé òun káwọ́ pé kí àwọn èèyàn káraró before àsìkò náà. irú eléyìí àti rí pé mu'adhdhin kàtẹ́ pé ó ń ṣe jìnnáyà lórí àwọn èèyàn, ó ń hùwà ọ̀daràn sí àwọn mùsùlùmí náà ni, ó ní ìrun wọn àti aláwẹ̀ wọn. à ń bùkátà láti má tẹ̀lé irú mu'adhdhin báyìí. lẹ́yìn náà òun ni pé mu'adhdhin tàbá mọ̀ pé àsìkò òrùn náà ló ń pè rùn, ká ṣe kí ni ká tẹ̀lé pípé ìrun tó bá pè kí a tẹ̀lé. eléyìí bí ó ṣe rí náà ni, wallahu ta'ala a'la wa a'lam. subhanaka allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.